gbogbo àwọn tẹ́ ń ṣe fídíò tẹ́ ń gbé fídíò kiri tẹ́ ń sọ wípé ṣe náà ti rí òkú pé wọ́n ti gbé òkú mass teacher bàbá Michael táwọn Fúlàní pa tẹ́ ń sọ pé wọ́n ti gbé òkú wọn wá irọ́ ni o wọn ò tí ì rí òkú wọn o wọn ò tí ì rí òkú wọn gbé o kódà agbọ́gan wípé ìjọba gan ò tiẹ̀ tí kàn sí àwọn fámílì àwọn pípù yẹn rárá wọn ò tí ì rókú wọn gbé kábíyèsí ọba Gandhi ẹ pẹ̀lẹ́ sà ẹ kú àtẹ̀mọ́ra ìtàn ayọ̀ náà pa lásìkò tí wọn ní pàtàn bànújẹ́ ṣùgbọ́n ẹ sà ẹ jọ̀ọ́ ìgbésẹ̀ wo gan lẹ́yìn gan ń gbé personally torí agbọ́gan pé Ògbómọ̀ṣọ́ ni máa yẹn ń gbé ó kàn ń tíṣì níbi tó ti ń tíṣì ni ìgbésẹ̀ wo lẹ́yìn fúnra ara yín gbé sà kábíyèsí ẹ̀yin NUT àbí kí wọ́n sọ pé wọ́n pè yín ojú tì yín ojú tì yín ojú tì ọ̀gá yín ojú ti ọ̀gá yín ẹ̀yin NUT ojú ti ọ̀gá yín ẹ̀yin fúnra ara yín gan tẹ́ jẹ́ principal tẹ́ jẹ́ headmaster tẹ́ jẹ́ teacher tẹ́ ẹ̀ fi ṣe àríkọ́gbọ́n mákàn lóye kàn a kàn ń sọ ni ẹ jẹ́ ká sọ òótọ́ ọ̀rọ̀ wọ́n gé orí tíṣà lójú ẹ̀mí yín báyìí gbogbo ayé lórí ẹ̀dẹ̀ lọ sí skul lọ́jọ́ kejì ẹ ṣẹ̀sín ó bọ́ lọ́wọ́ yín mo sọ́rí ẹ jọ̀ọ́ ayé Jonathan mo rántí ó increase epo mo rántí lọ́jọ́ yẹn àwọn kan jáde tó ń pera wọn ní ṣe labour náà ń pè wọn àbí ẹjọ́ comment section ẹ jẹ́ kí mo orúkọ àwọn tó ń pè wọn tó ní wọn àgbà kí Jonathan increase epo alẹ́ ọjọ́ yẹn ni Jonathan dẹ́pọ̀ padà ẹjọ́ àwọn dà ṣé wọ́n ti kú ni àwọn pípọ̀ yẹn àwọn tó jáde lẹ́yìn Jonathan gbà yẹn kọ́ tó ní epo wọn òfò ní gbogbo yín máa ṣe òfò lómi ẹ̀fọ́ ń ṣe òfò lẹ́ máa ṣe gbogbo ẹni tó ń fowó dí lẹ́nu nílẹ̀ Yorùbá pátápátá pé kílẹ̀ Yorùbá máa bàjẹ́ ayé yín máa bàjẹ́ tọmọtọmọ tilétilé tẹbítẹbí taratara ni àwọn ọmọ ọlọ́mọ tí wọ́n kó lọ ẹni ló pé 10 days ọmọ ọdún méjì ọmọ ọdún mẹ́rin ẹ̀dẹ̀ bímọ tí yín ẹ̀ ní jèrè gbogbo ọmọ tẹ́ bá bí láyé ẹni ló pé 10 days ẹni ló pé 10 days àwọn ọlọ́mọ nínú igbó wọ́n wá ya àwọn ọmọ yẹn wọ́n ti nà wọ́n bí olórí burúkú àwọn ọmọ tó dúró báyìí ó mú ọ̀bẹ sọ́rùn tíṣà lójú wọn tí wọ́n pa lójú àwọn ọmọ kékèké fún ṣàwọlẹ́fẹ́ fún wọn náà gbogbo ẹ̀yin ọ̀gá tíṣà ẹ máa fojú sunkún ọmọ ni Ọlọ́run ọba ń gbọ́ wọ́n mú tíṣà ẹgbẹ́ yín máa sì ṣàmìlò ló kọ́ mọ́ ṣé ìṣirò easy ni wọ́n mú tíṣà ẹgbẹ́ yín lójú ẹ̀mí yín báyìí kódà kọ́ máa dùbú ẹ̀gbọ́n nílẹ̀ Yorùbá lórí ilẹ̀ yín tí ń ṣe lẹ̀ onílẹ̀ lórí ilẹ̀ yín tí ń ṣe pé wáyá bẹ̀gbẹ́ ẹ̀dọ́mú àlè lórí nǹkan ara yín ẹ̀dá ọmọ àlè lórí nǹkan yín báyìí ẹ̀dẹ̀ lójú ẹ̀mí yín báyìí ẹ̀dẹ̀ máa yí ojú ọ̀la yín ẹ̀dẹ̀ bàjẹ́ ẹ̀rù ń bà yín ẹ̀ lè sọ̀rọ̀ ẹ̀rù tó ń bà wọn bàbá wọn gbà yẹn tó lè sọ̀rọ̀ tó jẹ́ kí gbogbo nǹkan bàjẹ́ di báyìí àwọn ò wá ní bẹ̀rù yẹn mọ́ àbẹ̀rù mọ́ àbẹ̀rù ikú mọ́ gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ó ní láti stop gbogbo ẹ̀yin ọba oníjẹkújẹ ẹ̀yin ọba Fúlàní tó jẹ́ pé gbogbo yín ni Fúlàní tó ń fún ní màálù tí Fúlàní bá yín sí màálù ẹ wo àwọn ẹni tẹ́ ẹ jọba lé lórí tí wọ́n ń kú lẹ́yọ kọ̀ọ̀kan bẹ́ẹ̀ gbígba ọmọ ẹ̀ ní jèrè wọn níbi tá à ń bá lọ yìí àwọn ọmọ ọlọ́mọ kò ṣẹlẹ̀ rí nílẹ̀ Yorùbá kò ṣẹlẹ̀ rí ó wá di pé
ṣúro everywhere bó ń ṣeṣẹ́ lọ́wọ́ ẹ̀rù bó rí Fúlàní lásán tó kọjá gbogbo wọn sá jáde ní skul kò sí ìfọ̀kànbalẹ̀ mọ́ ẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ ẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ láyé yín ẹ̀ ní ìfọ̀kànbalẹ̀ láyé yín ilé mi mo jókòó sí ṣé kú wá ń pa níbẹ̀ ni adẹ̀dákẹ́ mínímíní adẹ̀dákẹ́ gbogbo ẹ̀ náà dẹ̀ ń ṣẹlẹ̀ adẹ̀dákẹ́ adẹ̀ lè sọ̀rọ̀ adẹ̀ mọ̀ kókó tó ń ṣẹlẹ̀ Ṣèyí Mákindé agbọ́ níùsì kan wọ́n sọ wípé àwọn báńdíìtì sọ wípé ìwọ làwọn fẹ́ bá sọ̀rọ̀ gómìnà Ṣèyí Mákindé tó bá ní nǹkan tó wà ń bẹ̀ tó bá ní nǹkan tẹ̀yìn àtàwọn báńdíìtì jọ papọ̀ ẹ lọ́jọ́ rìsọ́ọ̀fù ẹ̀ káwọn ọmọ ọlọ́mọ lẹ̀ ẹ jẹ́ kí wọ́n káwọn ọmọ ọlọ́mọ lẹ̀ ṣóìzì ni àwọn èèyàn àgbàlagbà wọ́n ń sun ẹkún pé wọn ò ju ẹyọ kan èèyàn míì ọmọ ẹyọ kan ló bí ọmọ yẹn ṣaláìsí ọmọ tó bí sílẹ̀ ẹni gan àwọn ọlọ́pàá wa ọ̀gá ọlọ́pàá wa tó lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ níbi tí ìṣẹ̀lẹ̀ yẹn ti ṣẹlẹ̀ mo rí fídíò yín ẹ̀yin fúnra yín ẹ wo gbogbo àwọn woman tó ń dúró yẹn they are very poor ẹ wo báwọn obìnrin ṣe rí wọ́n dàbí ẹrú ẹ̀yin kó ẹ wò wọ́n ẹ fojú inú wo gbogbo àwọn woman yẹn obìnrin níyọ ayé obìnrin níyọ ayé obìnrin ló bí yín tóbìnrin ò bá bí yín ẹ lè wá sílé ayé ẹ jẹ́ ká gbàgbé tóbìnrin ò bá bí yín ẹ lè wá sílé ayé ẹ̀yin gbọ́ ẹ̀wọ̀ àwọn pípù yẹn ojú gbẹ̀mí tì àwọn olórí wa wọ́n máa travel out wọn ò ní tìjú ìtìjú sọnù ṣé bẹ́ẹ̀ níbi tó ń travel out lọ ṣé bẹ́ẹ̀ làwọn ọmọ tí wọ́n ṣe rí kọ́ńtì wa lówó jù wọ́n àbí tún kọ́wọ́ tí wa lọ síbẹ̀ àwọn ọmọ tí yín dẹ̀ rí rádaràda ojú ayé ẹ̀ ní oníkálukú báyìí oníkálukú á ti máa jèrè ṣọwọ́ ẹ̀ wò bí kọ́ńtì tí wa ṣe rí ṣèbí wọ́n ní pé kápá ò bá ṣe é ṣọ́ ṣèbí wàá ká sórí tí Nàìjíríà ò bá gbè wá ẹ jẹ́ kó oníkálukú lọ kí lẹ yóò bá gbọ́ oníkálukú kó bẹ́tà ìkà ní ìkà lẹ́yìn olórí wa ìkà lórí àwọn ọba wa ìkà ọ̀dájú àwọn tí wọ́n yẹ lóye ẹ yẹ lólórí kì í ṣe irú yìí náà fi ń ṣe olórí àwọn baba ńlá wa ó gba àwọn òyìnbó láàyè àwọn náà ti balẹ̀ jẹ́ fún wa ẹ yẹ lólórí adójútì ni olórí lẹ́jẹ́ adójútì ni olórí. ìwọ tó bá ní ìdí oògùn ọ̀sà oògùn rheumatism oògùn diabetes ìwọ kò jẹ́ kí n mọ̀ ìwọ mẹ́sẹ̀gì mi ò ní ìdí babaláwo tó strong ìwọ tó bá ní ìdí mọ́tò kò fẹ́ ra mọ́tò bóyá wọn kò wá láta abroad àbí pé bóyá new one àbí pé bóyá great tó yẹ make sense ìwọ mẹ́sẹ̀gì nídìí àwọn èèyàn tó jẹ́ ketra tó ń ẹwà òkè dáadáa mẹ́sẹ̀gì mi yẹ lólórí o kì í ṣe irú yín kọ́ ló yẹ kán fi jọ lórí fún wa àdàmọ̀ nǹkan tó ń ṣe yín ń wò pé tó bá ti yá agbára yín ò ká fúnra wa máa gbára wa sílẹ̀ tó bá ti tásìkò àti ṣu fúnra náà bẹ́ẹ̀ bá ti sún wọn kò gírí wá kọjú sí yín tó jẹ́ pé kí kọjú sí yín eléyìí no going back ẹ̀yin èèyàn burúkú èèyàn rádaràdà.